dẹ̀ ti mọ̀ ẹ jẹ́ ká tún bàbá yìí wòlíì wa gbogbo àwọn iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ ní ilé ìjọsìn yín àwọn ìran tí ẹ máa ń rí àwọn kan máa ń sọ wọn máa ní àwọn wòlíì tó máa ń sábà ríran yẹn wípé wọ́n wẹ̀ jù ilẹ̀ resources. ṣe rí decade mẹ́ta àti ọdún mẹ́fà tí mo ti ń ṣe ìránṣẹ́ mi ìyẹn ni pé 36 years ago ni mo ti wọnú iṣẹ́ ìránṣẹ́. Ohun tí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ni pé bí Ọlọ́run ṣe ń lò mí láti 36 years ago yẹn náà ló ti ṣe ń lò mí dèní. Gẹ́gẹ́ ẹlòmíràn gan tó bá rí mi tó máa sọ pé bàbá Lẹ́sẹ̀kẹsẹ̀ ó máa rò pé bóyá arúgbó ọ̀ tó bá wá rí mi á wà short ó dàbí àǹtí Tóyìn ọjọ́ tó kọ́ rí mi náà ó rò pé arúgbó ni mí wọ́n wá bá mi ní arúgbó ni mò ń pè yìí. So ohun tí mo fẹ́ mú jáde mẹ́rin ni pé inú ìpè ni wọ́n bí mi sí. Bàbá mi gangan wòlíì ni bàbá mi náà ń pè ní bàbá Àtúndá Olú ní Adó Èkìtì. So anybody tí ó bá tiẹ̀ mọ̀ mi tó fẹ́ mọ ìtàn ayé mi tó bá rí ẹni tó jẹ́ ọmọ Adó Èkìtì tó dàgbà tó ẹjọ́ ta ni bàbá Àtúndá Olú. So wọ́n á máa sọ wípé bàbá Àtúndá Olú ni wòlíì àbàmì ní ìlú Adó Èkìtì ní ìgbà kan rí tó jẹ́ pé kì í dijú kó tó ríran. Àwọn yẹn ò kì í lo kándù wọn lọ ṣe dúdú. Bàbá mi jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó máa fi gbogbo ọjọ́ ayé gbàdúrà. Bàbá mi ò kì í sùn àdúrà ni that is why kò sí ẹni tí ò kì í wá sọ́dọ̀ bàbá mi wá gbàdúrà títí kan Awólọ́wọ̀ máa wá sílé wa wá gbàdúrà. Bàbá Obadare ó ti wá sọ́dọ̀ wa wá gbàdúrà. Bàbá Obadare tẹ̀ máa ń wá tó máa dúró ní ilé wa fún ọjọ́ mẹ́ta tó máa wá gbàdúrà torí pé bàbá Obadare yẹn bí ọmọ ló jẹ́ sí bàbá mi. So níbi tí Ọlọ́run lò wọ́n dé. So now kò sí etí bàbá mi ṣe máa bímọ títí tó jẹ́ pé kò ní ọmọ kan náà tọ́lọ́ máa jogún irú ẹ̀bùn bẹ́ẹ̀ fún. ìyẹn náà ni mo ti fẹ́ béèrè pé ṣé láti kékeré lẹ ṣe mọ̀ ní àwọn àgbà gbogbo ẹ̀tí bàbá ń ṣe ẹ wò pé àfi ni bàbá ń ṣe lẹ́yìn ó dẹ̀ mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn wà lára mi. ṣe rí ìpè mi yìí láti 1953 láti 1940s ni Ọlọ́run ti ń sọ̀rọ̀ nípa mi ṣùgbọ́n tí èmi gan tẹ́yìn tí ì bí mi. So ìgbà tí wọ́n máa kán tó bí mi oríṣiríṣi wòlíì ló tún ti sọ pé ọmọ kan bọ̀. Ṣé rí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ ń rí tó ń ṣẹlẹ̀ yẹn personally kò yé mi. Tẹ́ bá rí gbogbo nǹkan tí Ọlọ́run ṣe mí lẹ́ni pé tẹ́yìn rí ṣe mọ̀ pé it's a mystery tọ́lọ́run ṣe lẹ́ni mystery ńlá ni níwájú ọba ẹ̀rí mi òró níwájú Ọlọ́run ṣe mi ìmọ̀ anybody tí wọ́n ti bá ti dé tí bá ti gba microphone yẹn tí ẹ̀mọ́ yẹn bá ti bà lé mi á máa sọ gbogbo nǹkan tí ó pàákàn máa rí èmi kò máa yà mí lẹ́nu. So kì í ṣe nǹkan tèmi mọ̀ ní o mọ̀ bó ṣe ń ṣẹlẹ̀ ní o mọ̀ ọ̀ tó bá ti sọ àríbẹ̀ àti wípé èmi náà bí bàbá mi ṣe ń gbàdúrà yìí mo ṣe ń gbàdúrà ní ò kì í sùn àmì sùn. So àdúrà láti dùn àìmọ́ máa rí mi lórí òkè títorí pé oúnjẹ ẹ̀mí mímọ́ àdúrà ni èso ẹ̀bùn ẹ̀mí mẹ́sàn-án ni ara ẹ̀mí ìríran wà ìgbóhùn wà ìlàlà wà ìsọtẹ́lẹ̀ wà ìfèdèfọ̀ bẹ́ẹ̀ ló ṣe wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n títorí pé àkàìmọye ènìyàn ni wọ́n ń ríran ní ìsìn tó jẹ́ pé ìran tí wọ́n ń rí wọ́n ń rí nǹkan míì tó tún burú ju tàwa yìí lọ tó dẹ̀ jẹ́ pé agbára òkùnkùn ni wọ́n lò. So ìyàtọ̀ tó wà láàárín àwọn tó wẹjú àti ẹni tó tọ́lọ́run fún ní ẹ̀bùn tó ń ríran kò ní wípé ẹni tó wẹjú máa rí ogun ṣùgbọ́n kò ní rí solution. Ṣùgbọ́n ẹni tí ò wẹjú tó jẹ́ pé Ọlọ́run ló fi hàn Ọlọ́run á fún ní solution. Ṣé ó ti yé yín báyìí? So ìyàtọ̀ tó wà láàrin wa ni. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.